bọ̀rìṣà ayé ẹ̀ ti bàjẹ́ kọ̀ọ̀rọ̀ ayé wá nítorí òrìṣà ìsìn yẹn kò ní nǹkan kan tí ń ṣe fún yẹn yẹn lẹ́yìn tó ń sìn yẹn lẹ́yìn tó gbé ìdọ̀tí sẹ́gbẹ̀ẹ́ yẹn lẹ́yìn ṣe lẹ́ni ọlá ń bẹ owó ń bẹ ọgbọ́n ń bẹ ìfọkànbalẹ̀ ń bẹ àṣé ọjọ́ ní àwọn tí a máa ń ṣẹgbẹ́. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba kan ṣoṣo tí ò pé méjì olódùmarè tí ń jẹ́ kábíyèsí ọmọ dáa kí èèyàn gbọ́ràn sọ ọlọ́run olódùmarè lẹ́nu kéèyàn gbọ́n tí ń fẹ́ pé má bọ̀rìṣà o má wo ẹgbẹ́kẹ́gbẹ́ o má sọ ń para gbé láyé o ọ̀fẹ́ lolódùmarè fún wa nílé ayé pé tó o bá ti gbà tí olódùmarè nìkan tó o máa wó oògùn káàkiri tó o máa wá ní tí ò sọnù káàkiri tó yẹ pé nǹkan tó dáa jù láyé yìí ọ̀fẹ́ ni mímí ọ̀fẹ́ ni rírí gbígbọ́ sísọ ọ̀fẹ́ lọ́lọ́run fún wa gbogbo ẹ̀ gbápá ọgbẹ́sẹ̀ má wá ààbò lọ sọ́dọ̀ ẹni tí òun gan ò lè dáàbò bò rẹ̀ ayé sọ fún wa pé tàbá bọ̀rìṣà tàbá jọyìn ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ rádaràdá tàbá bá wọn sáwo pa ní lọ́lá àní lówó yóò lè àṣetéèyàn ní ìdíláyé ojú kó ní sùúrù kó sì dúró tọlọ́run lẹ́ni ọlá ń bẹ owó ń bẹ ọgbọ́n ń bẹ ìfọkànbalẹ̀ ń bẹ àṣé ọjọ́ ní àwọn tí a máa ṣẹgbẹ́ àṣé ọjọ́ ní àwọn tí a máa kì mọ́lẹ̀ kí a bọ̀rìṣà àṣé ọjọ́ ní àṣà akíkanjú gan ni máa dúró ti tọlọ́run akíkanjú akíkanjú ẹ̀dá ni máa dúró ti ọlọ́run ẹni tó láyà tó sì dúró tọlọ́run tó wá ṣe sùúrù ló nídìí o àìmàsìkò ní dààmú ẹ̀dá o ọ̀rọ̀ gbogbo ọwọ́ olódùmarè ló wà kábíyèsí ọba àjíkí ọba àjípè ọba àwọn ọba tó fi mí jọba ọba ìmọ̀ ọmọ lágbára o agbára rẹ̀ pọ̀ ọ̀fẹ́ láàbò sí pé à ń wá yọnú àgbà yọnú ayé yọnú ọlọ́run ni mo máa wá mi wá yọnú ayé kan àbí yọnú àgbà kan àbí yọnú ọba tó wà lórí ilẹ̀ kan olódùmarè ọba kábíyèsí tá ìfojú rí òun nìkan ìyọnú rẹ̀ láàmú wa ọ̀fẹ́ sì lọ́ba dé kò bówó dé ọkàn mi balẹ̀ pọ̀ o ilé ayé tí mo wá ìmọ̀ dá o ẹni tó bá bọ̀rìṣà ayé ẹ̀ ti bàjẹ́ kọ̀ọ̀rọ̀ ayé wá nítorí òrìṣà ìsìn yẹn kò ní nǹkan kan tí ń ṣe fún yẹn yẹn lẹ́yìn tó ń sìn yẹn lèyàn tó gbé ìdọ̀tí sẹ́gbẹ̀ẹ́ yẹn lèyàn ṣe ọmọ kó ìra rẹ̀ pọ̀ o olódùmarè nìkan la pé gbogbo àṣẹ àní á pé èèyàn sí àní á pé èèyàn sẹ́sìn ẹ̀sìn lárúbáwá ẹ̀sìn kìnìkan ẹ̀sìn lárúbáwá ìbọ̀rìṣà ni ẹ̀sìn ọlọ́run la pa àwọn èèyàn sí pé ẹ wá sin ọlọ́run ọba ẹ wá sin olódùmarè ọba tó dá Yorùbá ọba tó dá èmi là ń pa àwọn èèyàn sí bó bá wù kéèyàn bá wàá jẹ́ dín èèyàn ṣe ògbé tọ́lọ́run ọba ti bà wá jẹ́ èmi lọ́lọ́run èmi tí mo sì gbà tó lódùmarè tó dá ayé àtẹ̀kùn ẹ̀ èmi lọ́lọ́run ó jogún ayé ó jogún ọlá jogún nígbà mo ṣe sùúrù yẹn ò wá pẹ́ abẹ́ àárín àsìkò pẹ́ mo ti rò pé ní tí ọ̀pẹ ni àṣetànjẹ ni gbogbo ohun tí a ń sọ mo ń gbélé ayé mo sì ń gbé nírọ̀ ìwọ́rọ́wọ́rọ́ ṣẹ̀ mo sì dúpẹ́ ó ṣe o ọlọ́run ọba forí balẹ̀ fún ọ wọ́n ni wọ́n máa pè wọ́n ni wọ́n máa sìn wọ́n ni wọ́n sì máa ṣe tiẹ̀ títí ayé gbogbo ayé ẹgbẹ́ Olódùmarè ga òun nìkan ni ẹgbẹ́ ga ẹ má bá wọn gbé òòṣà ga o ìwọ nìkan ni ń gbéga ìwọ lọ́hùn
ṣé o kábíyèsí Olódùmarè. a kà ní òsìkà pé Oloolu nìbàdàn pé eléégún wọn ló fẹ́ jáde kábíyèsí bàbá Olúbàdàn tó wáyé pé bá a ṣe gbọ́ nínú níùsì ní rédíò station tá a ti gbọ́ tó wáyé pé bẹ́ẹ̀ lórí abáṣẹ́nìkan tó ń wòye sí lẹ́gbẹ̀ẹ́ mi wípé Oloolu fẹ́ jáde lọ́jọ́ báyìí báyìí pé torí náà gbogbo obìnrin kí wọ́n má jáde o ní year 2026 pé gbogbo ẹni tó bá sì jáde ẹnìkan kan má ṣe fídíò Oloolu o pé ẹ má rìkọ́dù ẹ má ya píktọ̀ rẹ o pé bàbá wa Olúbàdàn níùsì sọ wípé ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀ tó Oloolu bá fẹ́ jáde gẹ́gẹ́ bí ẹ̀sìn títí ẹ̀ àti ìlànà rẹ̀ kò túnmọ̀ wípé ká fi kírẹ́ẹ̀tì inconvenience fẹ́lómi nínú ayé ẹ bá fún wọn nímọ̀ràn pé tó bá yẹ pé dandan ni pé tó bá ti jáde anybody ò gbọdọ̀ rí wọn ò ṣe lọ́nu gbọ́kàn kọ́ lọ jáde mẹ́ kó lóye wákàtí tó fẹ́ lò ó rìn kiri nínú gbọ́nbẹ́ òun àtàwọn èèyàn rẹ̀ kẹ́lẹ̀ jọ jó ń bẹ̀ kẹ́lẹ̀ ra wọn lẹ́gbàá ń bẹ̀ kẹ́sì ayọ̀ tẹ́fẹ́ ṣe mẹ́ kẹ́sì parí ọdún wọn sínú igbó yẹn kẹ́lẹ̀ bá àfara ní aráàlú kò bá bẹ́tà so nísìnyí tẹ́nìkan bá ń travel lọ tó wọn mọ̀ pé wọn ní Oloolu kẹfẹ́ jáde àbí ìlú Ìbàdàn ti dóko ni ìlú Ìbàdàn mọ́ ni Ìbàdàn ní Áfíríkà wọ́n mọ̀ Ìbàdàn ní Nàìjíríà wọ́n mọ̀ Ìbàdàn ní South West wọ́n mọ̀ ìlú tó tóbi ní Ìbàdàn ṣe wá di ìlú tí wọ́n túnmọ̀ sọ wípé àwọn èèyàn gbọ́dọ̀ jáde pé eléégún kẹfẹ́ jáde. àwọn tọ́lọ́ ń lo sábàbí nílẹ̀ Yorùbá kẹ bá fẹ́ máa sọ̀rọ̀ ìtàn gan ìtẹ́lẹ̀ níbi ìlú nú ẹ̀ ṣèbí gógùn náà ni ẹ tẹ́ síbẹ̀ kẹ ìyẹ́wò mẹ́ wọ́n kọ̀ọ̀kan ilẹ̀ Yorùbá náà bẹ́ẹ̀ Ondo ní agbègbè tó ń pè ní Ọgbẹ́gì ẹ bá ń bẹ̀ bẹ́ẹ̀ ibẹ̀ ni Oloolu ń bẹ wọ́n kó lẹ́rú wá sí ìlú Ìbàdàn ni ipò ẹrú ni Oloolu wà tó fi dé Ìbàdàn kó tó di pé òde ajé iná wá kalẹ̀ sí káàárọ̀ òde ajé wá gbà kan rí ńlẹ̀ Ìbàdàn nígbà táwọn náà sì ní ìkẹ́kẹ́ tẹ́ fi ń tírèsì wọn tẹ́lẹ̀ náà sọ bẹndì tí wọ́n fi máa tírèsì àwọn pẹ̀lú pé ká máa gbé Oloolu tẹ́ bá lọ kàtàn eégún náà kìí ṣe lẹ̀ Yorùbá ní ọ́ríjì eégún ẹ lọ yẹ̀wò mẹ́ eégún ẹ̀ máa kí àwọn náà mẹ́rin bí àwọn tápà most especially bí Benin Republic àwọn oníwọ̀n ń jà wá lólè àwọn oníwọ̀n ń jí nǹkan wa àwọn oníwọ̀n bá wá jagun yìí olùtí ẹni yóò jáde ń Ìbàdàn àtàwọn tí wọ́n kéde rẹ̀ àtàwọn tí wọ́n jẹ́ lágbàlagbà lónílé lólóyè nílẹ̀ Ìbàdàn tí wọ́n ń kéde Oloolu ní 24th century yìí wọn ò dá nǹkankan mọ̀ ni àkọọ́lẹ̀ wo ní ń bẹ pé Oloolu ń bẹ nínú tí wọ́n ń gbé jáde nílẹ̀ Ìbàdàn Oloolu tí ó máa jẹ́ Oloolu 19th century lọ́yẹ̀sẹ̀ dé kí ló sì bí ibo Oloolu ti wá Ìbàdàn kọ́ ló Oloolu tí wọ́n bá máa gbé nǹkankan lé nǹkankan jáde pé ó fẹ́ máa jáde gangan nírú tí wọ́n fẹ́ máa gbé jáde òun ẹnìkan bẹ́nu àwọn alágbára ńlẹ̀ Yorùbá Ayọ̀rìndé ni wọ́n ń pè é ṣèbóun ni ọba adẹ́dá kádàrá ìgbà náà ṣèbógun ni wọ́n ń jà lẹ́bí yàrá àwọn kèbè ní wọ́n sọ̀rọ̀ pé ànábì jagun gègé àmọ́ pé ṣé orí ànábì lógun jíjà ti bẹ̀rẹ̀ ni bógun ṣe wà ń jíjà nù ilẹ̀ Yorùbá náà wọ́n ń jagun bẹ̀ ogun ni wọ́n ń jà náà tẹ́lẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n di ọlọ́lá tí wọ́n di lọ́balọ́ba kódà tẹ́ bá lọ wò tàn gbèsè ayé àwọn tí ń jọba dòní àwọn tí ń jọba àwọn tí ń jẹ balógun àwọn tí ń jẹ àwọn oyè kọ̀ọ̀kan wọ́n jagun débi tí wọ́n ti lọ wọ́n á padà dìtẹ́ẹ̀tì pé eléyìí tó múlù lọ eléyìí tó darí ìlú eléyìí wọ́n máa jẹ́ lè máa jẹ́ lẹ́bìrì pé àwọn ilé tí ń jọba ní ráwọn kẹ́ tí wọ́n wá du ipò ọba àfàwọn tí wọ́n ti prógráàmù nígbà tó ju dúdú pé wọ́n máa jẹ́ pé àwọn tí wọ́n máa jọba rè àwọn tí wọ́n máa jẹ́ léèrè àwọn tí wọ́n máa jẹ́ nǹkan kan rè bó ti wá rí láwọn ìlú káàkiri nù kìí ṣe tuntun èyí táwọn ọmọ tí wọn ìwá ṣe mùsùlùmí wá dé lónìí tí wọ́n múra kẹ̀kẹ́kẹ́ ẹ wá rò pé nǹkan gidi kan tó jẹ́ tuntun ni wọ́n sọ ní tí ò nítumọ̀ gbogbo ọ̀nà tẹ́ ń gbé àparọ́ mọ́ Islam ọba tó níyìn náà ń wò yín Ànábì ti ní inna Allaha la yumli lidh-dhalimi hatta idha akhadhahu lam yuflithu a gbọ́dọ̀ mọ́ máa sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni intense yẹn nísìn pẹ̀lú fífi Ọlọ́run àwọn tó lè affect náà àwọn bí irú yín tó ṣe pé Islam wọn náà wulẹ̀ jìnnà tẹ́lẹ̀ lẹ́nu òfin gbọ́dọ̀ dákẹ́ Ọlọ́run fi lẹ́yìn ìjọ ilẹ̀ dáadù ẹ máa lọ pera yín síbi dáadáa ẹ pàṣẹ dáadáa ẹ kọ̀ bàjẹ́ láwùjọ bá ti wà nípò tí wọn kọ̀ bàjẹ́ má bí ti máa rí nù sòkéèyàn jáde kọ́ máa ṣépè fẹ́ ń tọ́sọ ló kọ níjọ súná ní tó ṣépè fọ́ ọmọ ẹ̀ ń tọ́sọ ló kọ àìnílàáká yìí ni bẹ́yàn bá sí ọ̀gàn ká sọ pé wọ́n sí ọ ẹ̀ tó sí ọ nìkan ló dojú kọ kò sí tọkọ ọmọ rẹ̀ ń bẹ̀ ẹ̀kọ́ Islam ni ó mọ̀ débẹ̀ Ayọ̀rìndé yìí wà nú àwọn tọ́lọ ń lo sábàbí nílẹ̀ Yorùbá kẹ bá fẹ́ máa sọ̀rọ̀ ìtàn gan ìtẹ́lẹ̀ ní bìlíìfù nú ẹ̀ ṣèbí gógùn náà ni ẹ tẹ́ síbẹ̀ kẹ yẹ̀wò mẹ́ wọ́n kọ̀ tán ilẹ̀ Yorùbá náà bẹ́ẹ̀ Ondo ní agbègbè tó ń pè ní Ọgbẹ́gì ẹ bá ń bẹ̀ bẹ́ẹ̀ ibẹ̀ ni Oloolu ń bẹ wọ́n kó lẹ́rú wá sí ìlú Ìbàdàn ni ipò ẹrú ni Oloolu wà tó fi dé Ìbàdàn
kó tó di pé òde ajé ńlọ wá kalẹ̀ sí táwọn ará òde ajé wá gbà kan rí ńlẹ̀ Ìbàdàn nígbà táwọn náà sì ní nǹkan kan tí wọ́n fi ń tírèsì wọn tẹ́lẹ̀ náà sọ bẹndin tí wọ́n fi máa tírèsì àwọn pẹ̀lú pé kí wọ́n máa gbé Oloolu tẹ́ bá lọ kàtàn eégún náà kìí ṣe ilẹ̀ Yorùbá ní ọ́ríjì eégún ẹ lọ yẹ̀wò ń bẹ eégún ẹ̀ mọ̀ kí àwọn náà bẹ́ẹ̀ bí àwọn tápà most especially bí Benin Republic àwọn oníwọ̀n ń jà wá lólè àwọn oníwọ̀n ń jí nǹkan wa àwọn oníwọ̀n ń bá wa jagun yìí tí wọ́n ń da nǹkan borí nígbà tó di pé àwọn Yorùbá ń súnmọ́ tápà dáadáa tí wọ́n jọ ń lọ́rọ̀ làwọn tápà fi tù wọ́n lójú pé àwọn ará ọ̀run ni wọ́n ń da nǹkan borí láàrin wa lẹ́ẹ̀fì pé tí wọ́n bá sọ pé wọ́n sọ pé ará ọ̀run ẹni tó gbé eégún ẹni tẹ́ ẹ dámọ̀ lọ́sàn-án gan wọ́n á da nǹkan bò ó lórí kẹ́ wọ́n bá da mọ̀mọ́ ó dégún yóò di pé wọ́n sọ pé ará ọ̀run ń ṣàdúrà fara ayé lẹ́yìn tẹ́ ìjọ ríra ayé báyìí irú ẹni tàwọn kérésì náà wọ́n ò ní kérésì ń bọ̀ láti Róòmù àwọn ẹ̀tàn jẹ́ òsì ẹni tó gbé aṣọ rẹ́ẹ̀dì àwọn ẹ̀tìwọ̀ ló jẹ́ ń kérésì ń bẹ lágídí gbòǹbí o àwọn míín sì bẹ wọn lọ rẹ́ǹtì bàbá kan lòun náà daṣọ borí owó ọ̀fẹ́ pa ìkan kọjá aládùúgbò mi ń jọ kan wọ́n bá wáyìn down báyìí nígbà tí torú fẹ́ yín bàbá lọ́rùn gbogbo eléyìí ò sínú ẹ̀sìn tẹ́ bá sì ń sọ̀rọ̀ Hajarul Aswad mo ń wo fídíò kan nínú àwọn dìdìrín tẹ́ ń sọ̀rọ̀ nípa ayé Hajarul Aswad mìíràn Hajarul Aswad kìí ṣe dandan ní kẹ́ ẹ débẹ̀ kẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ kíìsì òkúta tí ń bẹ ń bẹ̀ dandan kọ́ gbogbo ẹ̀ ń bá lọ bẹ̀tẹ̀ bá rí tí bá ń jìjà dùn pé mo fẹ́ kíìsì mo fẹ́ ṣe nǹkan òun kàn fẹ́ ṣe súnnà tànàbí sallallahu alaihi wasallam ni kò láǹfààní kankan tí ó ṣe fún yàn kò sí ní sùtá kankan tí ó ṣe fún yàn torí àgbọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ khalifa ẹlẹ́ẹ̀kẹta fáwọn mùsùlùmí àbáwọn àgbà Umar ọmọ Khattab ń sọ ń bẹ̀ yí pé ìwọ òkúta yìí o mo dẹ́gbẹ́ rẹ nítorí pé ànábì náà dẹ́gbẹ́ rẹ mo kọ̀ bẹ́rà rẹ mo kíìsì ẹ nítorí pé ànábì náà kíìsì ẹ ni o ànábì ti já mẹ̀ yí pé ní ìwọ òkúta yìí la tadur wa la tanfa o ní sùtá kankan tó lè fi ṣe èèyàn o sì láǹfààní kankan tó lè fi ṣe èèyàn so nígbà tí pé bá sọ mùsùlùmí pé òkúta tí ń bẹ ní Mẹ́kà nǹkan tẹ́ ẹ lọ máa ń lọ kíìsì ẹ̀ tóun náà ṣe kíní kankan kò ní kankan tí ń ṣe bẹ́ẹ̀ bá lọ Mẹ́kà tí ọba débi òkúta débi pé yóò kíìsì ẹ̀ kò ní kankan tí ń ṣe ló jẹ́ pé ara Mẹ́kà náà wọ́n máa ń sá fún ẹbọ òfò táwọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí ń ṣe bọ́ tí wọn ò tí kó ń di ẹbọ dòní mùsùlùmí tí ń kírun tó náà ò tí kó ń di ẹbọ ìgbépèsè ìṣẹ́fá ìṣàwó ìbọ̀gún nǹkankan tó gbogbo náà bá dérú bẹ́ẹ̀ tí wọ́n opportunity wọ́n máa wá gbogbo àwọn ìtàwọn náà délé tó mọ̀ sọ̀tọ̀ kú sọ gbogbo ìlú tó yẹ pé àpáta ló lẹ̀ pọ̀ ńbẹ òkè pọ̀ ńbẹ gbogbo àwọn òkè tí ẹ̀lẹ́fẹ́ máa dé tí wọ́n sọ dòkè ọba ṣàdúrà ṣe nǹkan wọ́n ti dẹmakéètì ẹ̀ wọ́n ti fi nǹkan di bẹ́ẹ̀ bá dé Sàfà àti Márúwà ẹ̀ bá ti ti fi gíláàsì di báyìí torí kẹ́ẹ̀bà máa ṣe bọ́ ńbẹ náà ni bẹ́ẹ̀ bá dé bí Maqam Ibrahim wọ́n ti fi gíláàsì di torí kẹ́ ń mọ̀ pé gbogbo òlú ọba yẹ hàn náà bí gbogbo òlú bá láwọn ń sá fún káwọn ọmọ yẹ hàn náà kése bí Nàìjíríà kése bí ilẹ̀ Yorùbá wọ́n ti mọ̀ pé débẹ̀ bí kẹ́ máa fọ́ ra àpáta hàn bí kẹ́ lẹ́fẹ́ bu yèèpẹ̀ kan tó jáde ńbẹ sẹ́yìn tẹ́ máa bu yèèpẹ̀ sí ara yín tẹ́ máa bu yèèpẹ̀ ọjà tí ń hójú ọjà tí ń tájù yèèpẹ̀ ẹwà títí ẹ̀wọ̀n bàtà celebrity ní alágbàkú ẹ̀dá láyé gbogbo tẹ́ ń ṣe tẹ́ ń pè ní àṣà tẹ́ ń pè ní nǹkan yín tó jẹ́ sàgẹ́gẹ́ ti gbàgbé ẹ̀ oògùn lẹ́jọ́ ń pè fúnra yín bí kẹ́ lọ sẹ́fá bí kẹ́ wẹ́nìkan bá yé ẹ̀jẹ̀ bí kẹ́ kojú ẹ̀dágbó bí kẹ́ ẹlòmíín wérè gbogbo tẹ́lẹ̀ jogún nù kò sí nǹkan rẹ̀ kankan nù tẹ́lẹ̀ jogún gbégún bá jáde náà kí ni ó ṣe yóò máa lu àwọn èèyàn lọ́rẹ́ nípa Oloolu tí wọ́n lọ́ fẹ́ jáde náà nísìn ọ̀sákọọ́lẹ̀ kankan fún yí pé ẹ̀wò nísìn tí mùsùlùmí bá fẹ́ ṣe nǹkan kan tá a bá fẹ́ lọ mọ́sáàsì jọ jímọ̀ àkọọ́lẹ̀ ń bẹ abẹ́ ṣe yídì túnú àwẹ̀ àti iléyà àkọọ́lẹ̀ ń bẹ àìbẹ̀kọ́ àdẹ̀ níbẹ̀ nìyẹn kan jà òun kálukú àmọ́ kíra wa á tún mú yàn lẹ́ran òun kálukú ọmọ jẹran ẹni tágbára rẹ̀ ọba kẹran wọn ní dandan kọ́ lọ yáwó nítorí pé yọ pẹran ẹran tí ó sì pa ní Ọlọ́run ti ní àtẹ̀jẹ àti nǹkan rẹ̀ kò dọ́dọ̀ mi ọlọ́wọ́ alákọọ́lẹ̀ nù tíra tiwa ẹ̀yin náà lẹ́ẹ̀mọ̀ jẹ nǹkan yín àmọ́ tẹ́mi Ọlọ́run ní lọ́dọ̀ yín lakin yanaluhu taqwa ìpayọ̀ Ọlọ́run bẹ̀ nìkan níbi Ọlọ́run ní lọ́dọ̀ yín ẹni tí yóò jáde bí Oloolu yìí ẹ lọ kàtàn wọn dáadáa odidi oṣù kan ní 30 days kò ní súnmọ́ obìnrin mọ́ odidi oṣù kan kò ní responsibility ẹ̀kan ọ̀kan mọ́ yẹ́wà àmì tí wọ́n ti máa ro lágbára ìtàn kan mọ̀ ń bọ̀ àwọn kan fẹ́ léyìí test mike ni o ìtàn kan ń bẹ lábẹ́ kí ló fà tí wọn ò fi máa róbìnrin gan obìnrin kò sí nǹkan tó ṣẹlẹ̀ fa ojú pé rádaràdá lédèrèdè gbogbo tó ní ṣe pẹ̀lú ti yín ọwọ́ báranùdé bá rédèrèdè ìjọ mùsùlùmí fẹ́ jáde tí wọ́n ní kóbìnrin ọmọ jáde obìnrin tí bá tún ṣe nǹkan oṣù bá tún fẹ́ wá kí ìdí iléyà àti túnú àwẹ̀ yóò kàn ra dúró sí tòsí ibi tí ó ti máa gbọ́ kútúbà ọ̀nà ọmọdé kábàrà ń bẹ̀ lẹ́yìn bá àníjọ kírun kí ló fà kò sí mara lára rẹ̀
ń ṣe nǹkan oṣù rẹ̀ lọ́wọ́ àbí ń ṣẹ̀jẹ̀ bí wà bí ṣe nǹkan kan àmọ́ ìdùnnú yẹn gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ wà lára rẹ̀ ẹ̀yin wá fẹ́ jáde ẹlóbìnrin tó wá pàdé yín ó pàdé ikú nítorí pé tó wà lábẹ́ olóòlù yìí gangan kí náà ń pè lólóòlù ìjẹ́ ń pè ní olóòlù ìparun ní jẹ́ bẹ́ẹ̀ máa display rẹ̀ fún yín ewu bí kéèyàn lọ máa risk ẹ̀mí ara rẹ̀ náà ń pè lólóòlù al-khatar peril ẹ̀mí àti ẹjájọ tẹ́sí gọ́gùn pé kí ni origin olóòlù ẹjájọ wò ẹ̀tìrí báwọn ẹjá tí wọ́n kálùkù náà lè lọ tẹ́sí pé kí ni origin eégún kí ni origin Ṣàngó kí ni origin kẹ̀kẹ̀ àwọn tó jẹ́ Ṣàngó kìíní kan ọya kẹ̀kẹ̀ tẹ́ ń kálùkù yín bọ lónìí tẹ́ ń ta kó lé lórí nígbà táwọn bí àwọn náà nínú wọn sunú ìyá fóṣù mẹ́sàn-án ìgbà tẹ́ bí àwọn èèyàn tí wọ́n dáyé àwọn tó bí wọn tá làwọn ń bọ́ ń gbà náà àwọn tó bí wọn tá làwọn ń sìn Ọlọ́run mọ̀mọ̀ bí Ọlọ́run dákun mà fẹsẹ̀ mẹ́rin lẹ̀ sórí Islam yìí àtèmi àtàwọn ọmọ mi àti gbogbo ẹbí mi méjì nǹkan mi ò wù mí ṣe ju Islam lọ Islam dé kódà ẹjẹ́ tó fẹ́ lé ìkún kí n tó máa lọ kí o tó dijọ́ tí wọ́n á fẹ́ lójú o ọlá pé mo ṣe rí information yẹn tí wọ́n á ṣe rẹ̀ sọ́dọ̀ mi wípé ọba Ìbàdàn gẹ́gẹ́ àbúrọ̀sídì sí ló kọ tí yín náà o ọba Ìbàdàn gẹ́gẹ́ kábíyèsí àti ráwọn ọba tí wọ́n jẹ́ ń bàdàn tí wọ́n kú re o ara àwọn ọba tí wọ́n bẹ̀ ń bàdàn tí wọ́n sàsọ́ọ́lẹ̀ pé báwọn bá kú ìlànà Islam ní ká fi sin àwọn o ẹ̀yin náà ìlànà wo lẹ́yìn fẹ́ gbé kalẹ̀ ẹ̀wọ̀n ni ẹni tó wá fẹ́ jẹ́ ń bá ti mọ̀ kó ní ṣẹbọ kọ́mọ jọba irọ́ ni èèyàn lè jọba láì ṣẹbọ irọ́ ni gbogbo tí wọ́n pákéjì síbẹ̀ kò sí kankan bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí tí wọ́n bá ń jọba nù ráyẹ dùú ẹdù ẹdẹ́pọ̀ ọba ẹ̀sọ̀ ọba Olúwo Ọlọ́run níjó burú fún àtàwọn ọba tí wọ́n rí bí wọn ẹ̀sọ̀ tán bóun ní kí n tí wọ́n pè ní àṣà Yorùbá ó ń dààmú gbà àwọn ọmọ yín náà ti ń lutí sínú àṣà Yorùbá lè tí lùlù ń bẹ gbogbo àwọn ọmọ yín náà ti ń dirun sínú àṣà Yorùbá ní dídirun ń bẹ gbogbo àwọn ọmọ yín ní rìn òhò sínú àṣà Yorùbá ní rìn òhò ẹ̀dáyùn padà mọ́ ẹ̀dáyùn padà lọ síbi ká máa bọ̀gún ká máa tẹ̀lé légún gbogbo táwọn máa dàrú wọ́n gbégún wọ́n da pọ̀pọ̀ fún ẹlòmíì nù wọ́n gbéṣọ ẹlòmíì lọ ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ dín iṣu tán dùndú àtàkà tí yóò yà ṣẹ̀ṣẹ̀ dín tán ó ti ní ètò fẹ́ panjọ́ náà wọ́n dànù wọ́n tún nà lọ́rẹ́ tí ó gba àwọn tí wọ́n lúrú àwọn ìyá ńlọrẹ́ tí wọ́n jí àkà tí wọ́n jí dùndú ṣé kádà lórí rí òkò lẹ́ lórí wàtàkì dáwàtà al-madhlumi فإنه ليس بينه وبين الله حجاب ntí Islam tí wá kọ́ wa ni pé ẹ má ṣàbòsí sẹ́nì kankan torí pé ní ẹ ṣàbòsí sí Ànábì ní ẹ páyà èpè tí ó gbé yín sẹ́ torí pé tó bá ti lè ṣépè tépè tó bá jáde lẹ́nu ẹ̀ èpè náà sẹ́ mọ́ yín la kò sí ní tí ó da padà tanamu aynaka wal madhlumu muntabihun yad'u alayka wa aynu Allahi lam tanam eléyìn ọ̀yọ́ sára eléyìn ní Islam kọ́ wa nígbà bá jáde ẹ̀sọ́jọ́ mùsùlùmí jáde ẹ̀bẹ́ kan parọ́ máa ń gbé káràmù ẹ máa fẹ́ pààyàn wọ́n á ṣe Allahu Akbar ṣé ẹni tí èsè mùsùlùmí ọ̀kọ́ tíra ni kò sáwọn orientalist ni àwọn Islam ti lọ́ta ti pẹ́ látọjú ẹ̀yà nàbí kódà kánábì Muhammad tó dé sallallahu alaihi wasallam Islam ti lọ́ta ẹ lọ kàtàn Nuh ẹ kàtàn Yunus ẹ kàtàn anabi Lut ẹ kàtàn anabi wa Ayyub àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìbáwọn àjọ wọn tọ́lọ́ rán wọn sí يقتلون النبيين بغير الحق أراني ذلك بما عصوا وكانوا يعتدون أما كسوة البقرة التي بانيون إسلام هو طبعا جاء مسلمي tí Islam rẹ̀ ọba jẹ́ olè máa fọ́ sóyà pé mùsùlùmí ni ọ́ ọ̀daràn lọ́ọ̀yà o wọn náà kàn máa ṣe bí àwọn Kókó Zaria káàkiri o àtàwọn míì inú àwọn tó yẹ kí wọn ọmọ tó kàn inú sẹ̀mí ayé wọn níparí ọ̀rọ̀ mi jàmá Oloolu ẹ̀yin Ìbàdàn ẹ lọ kàtàn Oloolu ẹrú ni Oloolu ẹrú wọn kó lẹ́rú Ìbàdàn kìí sọ́mọ́ Ìbàdàn so ẹrú lẹ̀ ń celebrate ẹrú lẹ̀ ń celebrate tẹ́lẹ̀ báyìí ti ń celebrate ẹrú lòun náà ẹ kú òlóko ẹrú ní Islam gbédé èmi wá tún pro challenge níjọ́ táwọn àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá máa pa kájà tó máa pa kájà tí wọ́n máa pa táwọn ẹlẹ́bọ náà máa fi ṣe fáàrí pé funfun làwọn náà ń wọ̀ funfun náà ni wọ́n ń wọ̀ ní náà fi ń ṣe aṣọ ihram ní Mẹ́kà wọn kálukọ lọ gbá research lórí ẹ̀ àwọn Yorùbá ò lákọọ́lẹ̀ wọn ò láǹkúrí kẹ́kẹ́ ọmọ Yorùbá làwọn a sì máa tó pàtàkì ń bẹ a sì máa tá mójútó ń bẹ tó fi máa sọ funfun tí wọ́n wọ̀ táwọn ẹlẹ́gbẹ́ àwọn nǹkan wọ́n kọ́pì débẹ̀ ni wọn ò lè dá ronú nígbà tá à ń sọ yìí tí bá bá ńlá bàbá wa ní bẹ́ẹ̀ sẹ́yìn ní sẹ́pà ń bú wọn ni àwọn tí wọ́n lè dá nǹkan kẹ́kọ́ tí wọ́n lè dá nǹkan kẹ́kà Islam ló dé tó sọ wọ́n dẹ́ntí ń kọ̀ nǹkan àtàwọn tí wọ́n gbé ìwé dé tí wọ́n sọ wọ́n dẹ́ntí ń kọ̀ nǹkan Islam oníkíkọ̀ nǹkan sì ti dé káwọn eléyìnbó ẹ̀ǹtẹ́ wá mú ilé rúó tó dé
ìsìláàmù dé kò mú yín lẹ́rú àwọn èèbó yìí náà dé tá mú yín lẹ́rú tẹ́ tó gbòmìnira ní 1960 tẹ́lẹ̀ ń ṣe àjọ̀dún rẹ̀ lọ́dọọdún tẹ́ ti ìbọn lóko ẹrú lòdì ẹ̀rẹ́ ní báyìí sòdodo ọ̀rẹ́ ṣe wọ́n wọn fò káàkiri gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú kẹ́sà mú yín lẹ́rú ìtẹ́ máa celebrate ìsìláàmù mú òmìnira tó yanjú dé ẹjẹ́ ìdádó bá ń tó dásìkò wa abẹ́rẹ́ wọn bá dé ìdáwà kó jẹ ogún fún alágbòye ọ̀rọ̀ rẹ̀ assalamu alaikum àwọn bàbá yìí wọ́n lọ Mẹ́kà wọ́n dé ìní wọ́n múra aṣọ white ń dé làwọn bàbá yẹn rí tó wù wọ́n táwọn náà fi múra bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ń bọ̀ bí eléyìí o iye ò bá kọ́ ló ní aṣọ tí wọ́n máa fi pakájà o àti táwọn ẹlẹ́bọ máa ń wọ̀ tí wọ́n láwọn náà fi ń ṣe kíní kan òròdé ọ̀rọ̀ máa wò ó kíní kankan irọ́ lásán gbogbo ẹ̀ ọ̀dọ̀ mùsùlùmí lẹ ti jíyàn táníkè sọ̀rọ̀ mùsùlùmí lẹ ti jí ẹ jáde kẹwàá sọ pé ibi tẹ́ ti rí rẹ̀ káàsì lẹ́ni àkọ́kọ́ tó kọlù nínú àṣà Yorùbá àmọ́ bí léèrè nǹkan báyìí ta lẹ́ni àkọ́kọ́ tó kọ́ ṣe nǹkan báyìí ta lẹ́ni àkọ́kọ́ tó kọ́ ṣe nílẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ti rí mú jáde òfútù fẹ́ tẹ̀ ní ilẹ̀ Yorùbá ìjámọ̀ kankan